so nǹkan tó fà tí mo fi pẹ́ dídí ẹ̀ nìyẹn. But then kí ló ṣe? Nígbà mo wọ́n ṣe àgbà tán check ẹ̀ tán wọ́n ṣàṣà abẹ́rẹ́ tó máa gbà fún àti fún olówó kùnà abẹ́rẹ́ wọn wọ́n gbà fún. Because ìyá ẹ̀ ti ń bínú nílé kò yà wọ olùkọ́ mọ́ tó ṣe máa bẹ̀ ṣùgbọ́n tó bá ṣe jẹ́ kó jẹ́ kí mọ́. Ọ̀rẹ́ sà ẹ má bínú sà ẹ ṣe fún sà. ṣògùn ló ṣì yẹ sorry for yourself kí ni gbogbo náà ṣèṣin dáadáa iná ṣògùn máa ṣàkẹ́ ò take iṣẹ́ serious mo ti sọ mo tún take my. ẹ̀yin tí Ọpẹ́yẹmí ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ọpẹ́yẹmí Onítàn TV. bẹ́ẹ̀ ni eléyìí tí mo mú wá lọ́tẹ̀ yìí mi ní sọ pé mo recommend fíìmù yìí fún yín ẹ̀yin eré àgbéléwò yìí torí wípé kò ń ṣe nǹkan tí mo rò pé ó yẹ kí n polongo fún yín, àmọ́ apá ibi tí mo fẹ́ràn nínú àwọn fíìmù yìí òun ni mo fẹ́ fi wọ̀n yín. àmọ́ tẹ́ bá wá wò pé ẹ fẹ́ lọ wò ó lóní kíkún ẹ lè lọ wò ó lórí Adekaz Premium TV ibẹ̀ ló wà, Ikú Ilé dẹ̀ ní title ẹ̀. àmọ́ ibi tí mo gbádùn òun ni mo ní kí n fi wọ̀n yín. ṣé ẹ mọ nǹkan tó ń lọ? ìyàwó rèé o, dírẹ́fà rèé o, ọkọ ni mọ́tò gbé jáde yẹn o. ẹ̀yin ẹ máa bá mi ká lọ ẹ̀yin onítèmi. sorry for yourself kí ni gbogbo náà ṣèṣin dáadáa iná ṣògùn máa ṣàkẹ́ ò take iṣẹ́ serious mo ti sọ mo tún take my ṣe olórí rẹ̀ ti jẹ́ ṣògùn ló ṣì lọ bọ̀ ẹ̀ kí ni gbogbo náà ṣèṣin ọmọ she's respectful. iṣẹ́ yìí mo ní ìdẹ̀ ṣe bá ní kó ṣe iṣẹ́ yẹn ó lọ mi kí ni gbogbo náà ṣèṣin náà máa ṣe. ẹ̀yin Tọ́pẹ́yẹmí kí lẹ rò? ọ̀gá rèé o, ìyàwó ọ̀gá òun rèé o. àmọ́ eléyìí tá a fẹ́ sọ sí eléyìí fún ẹ̀yin tí ẹ bá ní fẹ́ wo fíìmù yìí tẹ́ fẹ́ wo eré àgbéléwò yìí Ikú Ilé ni látòrí Adekaz Premium TV lẹ ti máa rí wo. ẹ̀yin Tọ́pẹ́yẹmí mo gbádùn àwọn apá ibi tí mo fi ń wọ̀nyí ni ẹ tún máa bá mi ká lọ. ń ṣe kí ló ṣe pé dé. traffic ni ajá lọ bẹ́ẹ̀ ẹ sọ nǹkan tí máa ń lò fún ẹ wà lọ fún fọ́gà àwọn oníráyè tèmi mọ̀. ó tiẹ̀ mọ̀ mí bí mo ṣe wà yìí ọkùnrin mẹ́wàá gùn tó mi mẹ́wàá bá wù tọkùnrin bá ní òun ṣeré fún mi òun bá mi ṣeré òun gbọ́ mi jigijigijigi ó show skill. ẹ̀yin Tọ́pẹ́yẹmí ṣé obìnrin leléyìí ṣé ìyàwó leléyìí? ibi ìbàyè pa mí lẹ́rìn gan-an mo wá ní kí n jẹ́ kẹ́ ẹ wò ó. ẹ wá ti dé kí n má ṣọ̀ra ni make I not just baff sori if I baff rewinding starts from the beginning ni egungun mi máa le ni kómi tútù máa ti kun ara mi ni egungun mi máa le gbogbo orí ẹ̀ máa gbogbo ilé máa dúró ni attention. àbí ìwọ náà ló máa fi ń bí lọ́hùn yóò tó máa fi sọ pé you don baff. ṣáǹtì mẹ́sì ṣọ́ máa rọrùn wọ̀ báyìí ó ní káwọn máa wà báàfù ni ìwọ ni you don baff me I never see this one before onítọ̀hún bá báàfù báyìí iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ̀yin Tọ́pẹ́yẹmí ẹ máa bá wa ká lọ. òun náà ni ní gbọ́dọ̀ báàfù mo báàfù báyìí. factory setting já. nǹkan tó mọ̀ máa jẹ́ kó yé ẹ lẹ́nu ṣé mo ṣe wà yìí generator 300 kVA ni mi tí o bá kọ́ hotel tó lọ mount mi síbẹ̀ conveniently máa power 25 ACs fridge television. ẹ̀yin Tọ́pẹ́yẹmí ṣe rí pé àǹtí Mercy wọn gbádùn rárá láti bíbá síbẹ̀ yẹn. ẹ̀yin Tọ́pẹ́yẹmí tó bá jẹ́ gbà kọ́kọ́ yín lélẹ̀ ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run bá mi subscribe sórí ìkànnì tẹ́ ẹ dẹ̀ ṣe ń wò náà tẹ́ bá gbádùn ẹ jọ̀wọ́ ẹ bá mi like fídíò yẹn tí yóò ní bàjẹ́ yín tèmi ẹ ṣé gan ni bẹ́ẹ̀ ṣe subscribe yẹn ẹ ṣé gidi gan púpọ̀. ẹ jẹ́ kí n tún fún yín díẹ̀ wò sí kẹ́ ẹ lè rí i pé fíìmù yìí àwọn ibi tẹ́mi gbádùn ni tí bá dẹ̀ ní kí n rètí fíìmù yìí màá rètí ẹ̀ ní 5/10. yes oní reason gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ní fi iṣẹ́ wọn kí n sọ pé kí n máa degrade iṣẹ́ I don't do that but nítorí pé àwọn apá ibi tí mo fi hàn yìí mo gbádùn wọn gidi gan ni o mo ṣe rò pé kí n mú wá sí ojú ìwòran yín kẹ́yìn náà ṣe kí ni kẹrẹ́rìn pẹ̀lú ìwà àti àǹtí Mercy wù nínú fíìmù yìí. john àmì ìjọ ìkẹ́ni ànulẹ̀ ẹ̀gbọ́n tẹ̀lé wa àti pé sórí àwọn ènìyàn wọn ṣó fọ rárá sórí eléyìí ó yàtọ̀ síra wọn iṣẹ́ yẹn yàtọ̀ síra wọn ó torí eléyìí tó bá fọṣọ fún mi báyìí aṣọ yẹn máa lẹ̀ tó máa tẹ́ tó ẹgbẹ́ tí bá wọ̀ gan lọ́wọ́ bá ti bá gbé sára àwọn èèyàn mọ̀ pé yes èèyàn tó mọ̀ ṣó fò lọ́wọ́ kó dàbí àwọn kan. kò dàbí àwọn kan
àwọn ọ̀rẹ́ ọkọ tó jókòó ló ń bá wí pé kò dàbí àwọn kan wọn máa ṣọ́fọ̀ so driver ni ọkọ ń béèrè yẹn ó sọ pé driver ń ṣe kíni driver ń fọṣọ lọ́wọ́ ẹ̀yin Tọ́pẹ́yẹmí ẹ ṣe púpọ̀ pé ẹ darapọ̀ mọ́ mi lénìí ẹ máa tún máa rí yín nínú fọ́nrán mi tó ń bọ̀ ẹ jọ̀wọ́ kẹ́ tó lọ ẹ má gbàgbé láti láìkì fọ́nrán yìí ẹ ti yín á dàbẹ̀ ṣe láìkẹ́ tó bá dẹ̀ jẹ́ gbà kọ́kọ́ yín lélẹ̀ ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe sórí ìkànnì yín tí yín máa dá gbogbo ala máa ṣoríire o ẹ máa ṣoríire mi náà máa ṣoríire gbogbo alájọ máa ṣoríire lápapọ̀ ẹ̀yin Tọ́pẹ́yẹmí ó dàbọ̀.